Yorùbá máa sọ wípé ẹgbẹ́ búburú ó ṣe kíni, ó ba ìwà rere jẹ́. Bẹ́ẹ̀ ni o, Yorùbá máa sọ pé ẹgbẹ́ búburú ba ìwà rere jẹ́. Ṣùgbọ́n kí la ti fẹ́ sọ ti àwọn ọmọ mẹ́ta yìí tó jẹ́ wípé láàárín ara wọn náà ti sọra wọn di tí ó yẹ ká sọra wọn di. Àbẹ́ẹ̀ rí nǹkan. Three Sisters in Crime, Sisters in Crime. Òun ni sinimá Yorùbá àgbéléwò tí a mú wá fún yín lọ́jọ́ tòní. Tẹ́yin ò bá tí ì wò Sisters in Crime, ẹ lọ sí ìkànnì YouTube yẹn lọ tẹ̀ síbẹ̀. Sinimá yìí ló sọ nípa àwọn obìnrin mẹ́ta tó jẹ́ ẹ̀gbọ́n àti àbúrò, bàbá àti ìyá wọn. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lẹ́yìn tẹ́yin ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa tẹ̀lé wa lórí ìkànnì yìí, ẹ ṣé, ẹ káàbọ̀. Ẹ má wá gbàgbé tẹ subscription button àti notification bell ká lè jọ máa gbádùn ara àti gbogbo àwọn nǹkan bí eléyìí bá ti ṣe kíni tó bá ti ń ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, sinimá Sisters in Crime, àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa níbẹ̀ látòrí Dámilọ́lá Òní, Ọdúnladé ọmọ Adékọ́lá, Àníkẹ́ Àmì, Debbie Shokoya, gbogbo wọn pátápátá náà kópa nínú sinimá yìí. Sinimá yìí ló dá lórí ọmọ ìyá mẹ́ta obìnrin gbogbo wọn o. Ṣùgbọ́n tó jẹ́ pé bàbá wọn jẹ́ ẹnìkan tó le, tó jẹ́ pé bàbá wọn ò gbẹ̀gbẹ̀kúgbà kò dẹ̀ fààyè ránù kalẹ̀ fún wọn. Ṣùgbọ́n eléyìí ò tẹ́ àwọn ọmọ yìí lọ́rùn látàrí wípé àwọn ọmọ yìí rí bàbá wọn gẹ́gẹ́ bí ọ̀tá wọn, látàrí wípé kò jẹ́ kán ṣe tó wù wọ́n, kò jẹ́ kán gbé ọkùnrin tó wù wọ́n, kò jẹ́ kán lọ night party, kò jẹ́ kán ṣèrànù, kò jẹ́ kán wọ̀wọ̀ kú wọ̀. Fún ìdí èyí, ìyá wọn ó ṣe bẹ́ẹ̀, ó jẹ́ Ọlọ́run nípè látàrí àìsàn jẹjẹrẹ. Ṣùgbọ́n bàbá tó kù ìyẹn wá ń tọ́jú wọn o. Ṣùgbọ́n wọ́n rí pé bàbá yìí gangan ló yẹ kó kú dípò ìyá o. Síbẹ̀síbẹ̀ wọ́n gbìmọ̀ pọ̀, ìkan nínú wọn gbìmọ̀, ó gbèrò ńjọ́ kan wípé kí ló dé tá kúkú ṣe yanjú bàbá yìí. Wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n yanjú bàbá o. Kí náà yanjú bàbá sí o? Lóòtítọ́ òmìnira náà fẹ́, ṣùgbọ́n lẹ́yìn tó pa bàbá tán wọ́n bẹ̀rẹ̀ sí ní rí ìnira o. Torí wípé òkú bàbá yìí ò fi wọ́n sílẹ̀ ní ìgbà kankan. Òkú bàbá yìí dà wọ́n láàmú tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ wípé bàbá yìí gangan bó ṣe le lójú ayé náà ló ti ṣe le mọ́ wọn ní ojú. Tẹ́yin ò bá tí wo sinimá yìí, ẹ sáré lọ sí ìkànnì YouTube lọ tẹ̀ síbẹ̀, Sisters in Crime, mo máa gbé jáde. Ẹ jẹ́ ká jọ wò ó, ká jọ fi èyí kọ́gbọ́n. Ẹ jẹ́ ká pe àwọn ọmọ wa tó bá ti bàlágà káwọn náà jókòó kan wo sinimá yìí. Kán rí wípé ká gbìmọ̀ pọ̀ ṣe nǹkan rere ló dára o. Kò sí nǹkan tó burú nínú kí ọmọ ìyá mẹ́ta kan nífẹ̀ẹ́ ara wọn ká sì ràn wọ́n lọ́wọ́. Kò sí nǹkan tó burú nínú kọ́mọ kó máa ṣòtítọ́, kó máa ṣe nǹkan tó tọ́. Kò dẹ̀ sí nǹkan tó burú nínú kọ́mọ ní ìṣòro kékeré kó pe àwọn òbí ẹ̀ láti ṣàlàyé pé ìlàkọjá mi rèé o tàbí ohun tí mò ń fèsì rèé. Ṣùgbọ́n tó bá ti wá di wípé ìgbìmọ̀pọ̀ àwọn ọmọ lórí òbí wọn láti ṣe wọ́n ní ìjàmbá ni, ó dọ̀wọ́ Ọlọ́run. Kọ́lọ́run má fún wa ní àwọn ọmọ tí ó ṣekú pa wá. Nínú sinimá yìí, Antala nìyẹn àti ìyàwó ẹ̀ wọ́n rí kú o látàrí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tán bí. Ṣùgbọ́n àwọn ọmọ yìí náà àwọn náà máa lọ, ikú pa àwọn náà kọ̀ọ̀kan ni, ìfọnáfọnsu làwọn náà kú. Ẹ wò ó, ẹ bá subscribe ká lè máa gbádùn ara wa. Ẹ ṣé púpọ̀.